Africa Content TV. Okay. Àwọn aṣojú ṣòfin ilẹ̀ wa Nàìjíríà ò fẹ́ gbà ó, wọn ò fẹ́ wojú húṣe. Ẹ dákẹ́ bá ń pe Taye kọ́rẹ́nsì kó bọ́ sórí fíìdì kó gbà wọ́n o, kó gbà wọ́n là orí nìkan ní nǹkan. Ó yá o, wọ́n ní gbá sílẹ̀ ìsàfẹ́fẹ́ lélẹ́yìí. Àwọn legislative àwọn aṣojú ṣòfin ilẹ̀ wa Nàìjíríà wọ́n ti káwọ́ sí bèbè dó ti rẹ̀ wọ́n o. Akọ́rọ́ rèé o, akọ́rọ́ tí a máa shooting star Tóbi Oyèwùmí, òun wá gómìnà kiri. Fakódédé ti yọkùn, ó ti yọ̀dí, ó dàbí Maradona, ó mú kìíní kú ọmọ ẹ̀, ó mú kejì kú ọmọ ẹ̀. Ẹ gbà wá o, Ṣèyí Mákindé dà. Fakódédé bá ń gé wọn, ẹ gbà wá o, ó sọ̀rọ̀ àyè sí Donado. Ilẹ̀, Fakódédé o! Ó yá wá Ṣèyí, 2 Ṣèyí, 3 Ṣèyí, 4 Ṣèyí, 5 Ṣèyí, 6 Ṣèyí, 7 Ṣèyí. Ọ̀yọ́ tẹ́ ò bá sọ pé ẹ̀yà láyé mọ́re. Ọ̀yọ́ tẹ́ ò bá sọ pé ẹ̀yà láyé mọ́re. Ọ̀yọ́ tó jẹ́ pé àgbowó oṣù kó péri. Ọ̀yọ́ tó jẹ́ pé a ò gbádùn rárá. Inú ẹbí ìyá ní ikú pẹ̀lú ìyàgbé. Ṣèyí ló gbà wálẹ̀, ogun ti bá
ó ti lọ gómìnà mi àwọn. Níbi gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti mi àwọn àkọ́kọ́ ẹ má gbàgbé wọ́n ní àwọn máa mi àwọn mẹ́rin fógóòsì wọ́n máa mi torí pé ọdún mẹ́rin àkọ́kọ́ wọ́n ṣe tó nítumọ̀ ọdún mẹ́rin ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọlọ́wọ́ bá mi tó ti fàṣẹ sí báyìí o àwọn ọmọ ilé ìgbìmọ̀ wọ́n ti play mọ́ ara wọn kí ló dé tó gbá bọ́ọ̀lù báyìí ó kàn ń yọ̀dí ni ó dáadáa ó páàsì sí mi ige kí ló ń ṣe báyìí gan kí ló ń ṣe báyìí sí gan náà ó rí Fákóredé bó ṣe ń dé yìí ni ó rí tó gbé Ọlọ́run Taye Currency orí tí ẹ tún gbé jáde yìí o orí tuntun tún eléyìí o àgbọ̀ eléyìí rí ẹ dákun ẹ bá ń pàtẹ́wọ́ fún Taye Currency dáadáa ẹ bá ń pàtẹ́wọ́ fún Taye Currency bàbá kọ̀ǹpọ́sà ó tún kọ̀ǹpọ́sì orí èdè ó tún gbá yágíyágí orí iná lẹ́mẹ̀ẹ́kọ nígbà tẹ́ ń kọrí orí Ṣèyí Mákindé orí rẹ̀ ń wú inú bàbá ń dùn wọ́n ní kí n sọ fún Taye Currency pé orí tó ń kọ yìí máa ń kọ lọ tó o bá ti ń kọ àníṣe ń wó mi àwọn mẹ́rin bílíọ̀nù Taye Currency. Ọ̀yọ́ tẹ́ ọ bá sọ pé ẹ̀yà láyé mọ́ orí Ọ̀yọ́ tẹ́ ọ bá sọ pé ẹ̀yà láyé mọ́ orí Ọ̀yọ́ tó jẹ́ pé àwọn owó oṣù kan ó pé rí Ọ̀yọ́ tó jẹ́ pé a ò gbádùn rárá inú ẹ̀mí ìyá ikú pẹ̀lú ìdàgbé Ṣèyí ló gbà wá lẹ́yìn ogun tí bá ọmọ mi. Ọ̀yọ́ tẹ́ ọ bá sọ pé ẹ̀yà láyé mọ́ orí Ọ̀yọ́ tẹ́ ọ bá sọ pé ẹ̀yà láyé mọ́ orí Ọ̀yọ́ tó jẹ́ pé àwọn oṣù kan pé rí Ọ̀yọ́ tó jẹ́ pé a ò gbádùn rárá Ọ̀yọ́ tó jẹ́ pé ẹ̀sọ́ tó àwọn oṣù kan pé rí inú ẹ̀mí ìyá ikú pẹ̀lú ìdàgbé Ṣèyí ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Ṣèyí ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Mákindé ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Àṣàrà Mákindé ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Ṣèyí ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Mákindé ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Ṣèyí ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Mákindé ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Ṣèyí ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Mákindé ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Ṣèyí ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Mákindé ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Ṣèyí ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Mákindé ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Ṣèyí ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Mákindé ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Ṣèyí ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Mákindé ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Ṣèyí ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Mákindé ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Ṣèyí ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi Mákindé ló gbà wá lẹ̀ ogun tí bá ọmọ mi
Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ Ṣèyí Mákindé wípé stadium tuntun tẹ́ ẹ kọ́ inú àwọn dùn àwọn ará Ṣakí ẹjọ́ fẹ́ bá ń pàtẹ́wọ́ fún gómìnà wa ẹ pàtẹ́wọ́ fún wọn dáadáa nígbà tá a dógbómọ̀ṣọ́ àwọn ọmọ ajílété ńṣe ni wọ́n tún kọrin kí gómìnà wọ́n ló ṣe dáadáa wọ́n láwọn ò ní ṣọ̀gbọ̀nà lọ́dún 2023. ẹ lọ kí gbèrè fáráyé o wípé Ṣèyí làwọn ń fẹ́. Yeah.
Chelsea wọ́n láwọn wá striker lọ́wọ́ wọ́n ní sẹ́ máa bọ̀ wọ́n ní sẹ́ ń bọ̀ gómìnà láwọn ń bọ̀ tí ì lọ báyìí Ọ̀yọ́ sì nídìí fọ́dún mẹ́rin parí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́ àwọn shooting stars your excellency àwọn shooting stars wọ́n ní ọkọ̀ bọ̀gìnì jẹ́ promise àwọn mo ní kó farabalẹ̀ títí December ọkọ̀ tuntun ó dé off-shooting onílò ní jẹ́ ìta abẹ lọ́wọ́ Táyé kọ́rẹ́nsì kò gbúdọ̀ tútù Táyé kọ́rẹ́nsì ó yẹ bá ń tún jásí Táyé kọ́rẹ́nsì orí tó ń kọ yìí ó ń rán gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lágbára dákun máa bá ń kọ́ àwọn legislative ẹ ti rògbò lónìí ẹ ti rògbò lọ́wọ́ Ṣèyí Mákindé wọ́n ní ẹ má wá àfìgbà tẹ́ ẹ wá wọ́n ní ẹ má gba àfìgbà tẹ́ ẹ ga Ṣèyí Mákindé o Táyé kọ́rẹ́nsì orí tó ń kọ yẹn dà orí tó ń kọ yẹn dà. Ọ̀yọ́ tẹ́ ọ bá sọ pé ẹ̀yà láyé o Ọ̀yọ́ tẹ́ ọ bá sọ pé ẹ̀yà láyé o Ọ̀yọ́ tó jáde àpò oṣù tó bọ́ yìí Ọ̀yọ́ tó jáde àwọn Yorùbá Ọ̀yọ́ tó jáde wọ́n sọ ní àpò oṣù tó bọ́ yìí nínú ẹ̀mí ìyá ìdí pẹ̀lú ìdájọ́ Ṣèyí ló gbà wálẹ̀ ogun tí bá ọmọ mi ọ̀rà Ọ̀yọ́ tẹ́ ọ bá sọ pé ẹ̀yà láyé o Ọ̀yọ́ tẹ́ ọ bá sọ pé ẹ̀yà láyé o Ọ̀yọ́ tó jáde àpò oṣù tó bọ́ yìí Ọ̀yọ́ tó jáde àpò oṣù tó bọ́ yìí Ọ̀yọ́ tó jáde àgbàdúrà wá Ọ̀yọ́ tó jáde lọ́sọ̀ ní àpò oṣù tó bọ́ yìí nínú ẹbí ìyá ikú pẹ̀lú ìdáhùn èyí lẹ́gbàá wọlé owó tí náà bá mi Mákindé lẹ́gbàá wọlé owó tí náà bá mi Ṣèyí lẹ́gbàá wọlé owó tí náà bá mi Mákindé lẹ́gbàá wọlé owó tí náà bá mi Ṣèyí lẹ́gbàá wọlé owó tí náà bá mi. Ọ̀yọ́ tó jáde
ẹsẹ̀ wọn ṣe bá parí tán òun náà ni bàbá wa Richard Adédiróyè ọ̀gá àgbà fún iléeṣẹ́ World Oil and Gas Nigeria Limited àwọn lè máa pírẹsẹ̀ntì àmì ẹ̀yẹ yẹn Ṣèyí Mákindé tó tún fẹ́ gbà o ẹ gbà wá o ẹ wà àwọn alátakò wọ́n tún ti ń ranjú o àwọn alátakò wọ́n ti ń ranjú o wọ́n ti ń lẹ pósítà fò Ṣèyí Mákindé tó fẹ́ gbà wọlé o ó tún fẹsẹ̀ lẹ́ẹ̀kejì yóò ṣe lẹ́ẹ̀kejì nírọ̀rùn ẹ wo Ṣèyí Mákindé ó ti wo ibi tí ó gbà sí ó wo ibi tí ó pa àwọn ọ̀tá rẹ̀ sí èmi ò sí ní àwọn ọ̀tá rẹ̀ o Ṣèyí Mákindé tó ti dé o ó tún ti dé o ọmọ Mákindé rèé o ẹjọ́ náà bá mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ó tún wo ẹ wo aṣọ́lé bó ṣe ń ranjú aṣọ́lé bó ranjú ẹ gbà wá o níbo ni Ṣèyí Mákindé máa gbà sí ẹ̀yin ọ̀tá ẹ̀ ní màsírí ọ̀nà tó fi ń gbà wọnú àgbọ̀n kò sẹ́ni tó yẹ ó yá gbó.